Ǹjẹ́ àtúnkù dédé àsìkò yìí níbi yòówù kẹ́tì láǹfààní láti máa darapọ̀ mọ́ wa lórí ìkànnì Àrólé Bàbá 1010 TV2 níbi tá a ti ń mú ròyìn wá lájà balẹ̀ pẹ̀lú bí nǹkan bá ṣe ń lọ lórílẹ̀‐èdè Nàìjíríà àti lókè òkun káàkiri orílẹ̀‐èdè àgbáláyé. Ìbójú tẹ̀ fún wò wá, ojú náà ò ní fọ́, etí tẹ̀ fún gbọ́ wá, etí náà kò ní di láṣẹ lọ́wọ́ Elédùmarè. Bágara kì í ti ń dá oníṣẹ́ Elédùmarè, agara kò ní dẹ́nì kọ̀ọ̀kan wa láṣẹ lọ́wọ́ Elédùmarè. Mo kí gbogbo ẹ̀yin tẹ́ ṣẹ̀ṣẹ̀ ń darapọ̀ mọ́ wa pé ẹ kú ààbọ̀ sí orí ìkànnì Àrólé Bàbá 1010 TV2 níbi tá a ti mú ròyìn wá nípa òṣèlú, ètò ọrọ̀ ajé àti tó ní ṣe pẹ̀lú àwọn ajìjàǹgbara ilẹ̀ káàárọ̀ òjìrì àti ti Biafra. Orúkọ níròyìn kò wá lè yí padà, àyànfẹ́ Elédùmarè yìí náà ni. Ẹ gbọ́ kókó tí ń bẹ nínú ìròyìn fún ti àsìkò yìí ṣáájú ká tó máa bọ́ sínú ẹ̀kúnrẹ́rẹ́ ìròyìn náà. Ẹni oyè ní oyè yẹ o. Àgbáríjọ ìgbìmọ̀ kan lórílẹ̀‐èdè Nàìjíríà ni wọ́n ti sọ di mímọ̀ wípé ọmọ ààrẹ Bọ́lá Ahmed Tinubu yẹ lólùdíje sí ipò gómìnà ìpínlẹ̀ Èkó lọ́dún 2027. Ní ìpínlẹ̀ Ọ̀ṣun, gómìnà ìpínlẹ̀ náà ló ti ṣe bẹ́ẹ̀ kéde ẹgbẹ̀rún márùnléní náírà gẹ́gẹ́ bí owó oṣù àwọn òṣìṣẹ́ ìpínlẹ̀ ọ̀hún. Iléeṣẹ́ ọmọ ogun ilẹ̀ yìí ti pàṣẹ láti ṣe ìwádìí lórí àwọn ọmọ ogun ilẹ̀ yìí tí wọ́n lu tọkọtaya kan nílùkulù nílùú Àbújá. Ikọ̀ agbésùmọ̀mí Boko Haram ni wọ́n tún ti ṣe bẹ́ẹ̀ ṣe ìkọlù sí àwọn ọmọ ogun ilẹ̀ yìí. Wọ́n pa 5 nínú àwọn ọmọ ogun náà tó sì tún dáná sun ọkọ̀ ogun àwọn ọmọ ogun ilẹ̀ yìí ọ̀hún. Bí Ládi Adébútú ṣe ń bọ́ nínú ìkan ló tún ṣe bẹ́ẹ̀ kó sínú òmíràn o, pẹ̀lú bí àwọn agbófinró ti ṣe bẹ́ẹ̀ fi páńpẹ́ òfin gbé lẹ́yìn tí àjọ ọ̀tẹlẹ̀múyẹ́ tú sílẹ̀ lánàá òde yìí. Àwọn ọmọ ìlú Òṣogbo náà ṣe bẹ́ẹ̀ ṣe ìwọ́de ìfẹ̀hónúhàn lórí yíyọ ọba aládé ìlú náà kúrò lórí oyè látàrí ẹ̀sùn ìwà àjẹbánu àti fífi àjòjì jẹ oyè nílùú Òṣogbo náà. Ẹ gbọ́ ẹ̀kúnrẹ́rẹ́ ìròyìn náà bá a ṣe mú wá lẹ́yẹ òsọ̀kà. Ẹni oyè ó máa ní oyè yẹ báyìí. Àgbáríjọ ìgbìmọ̀ kan lórílẹ̀‐èdè Nàìjíríà ni wọ́n ní ọmọ ààrẹ Bọ́lá Ahmed Tinubu ó yẹ lólùdíje sí ipò gómìnà ìpínlẹ̀ Èkó lọ́dún 2027. Àgbáríjọ ìgbìmọ̀ àwọn ọ̀dọ́ kan tí wọ́n jẹ́ The Coalition of Nigerian Youth Leaders CONYL ó ní wọ́n ti sọ̀rọ̀ sí òde báyìí tó sì ti sọ̀rọ̀ sókè náà ṣe nínú àlàyé wọn lásìkò tí wọ́n ṣe ìpàdé kan oní ẹkùn tó ní ṣe pẹ̀lú òṣèlú ẹlẹ́ga 6 lórílẹ̀‐èdè Nàìjíríà èyí tó wáyé ní ìlú Warri tí ń ṣe ìpínlẹ̀ Imo, ìlú Owerri tí ń ṣe ìpínlẹ̀ Imo, gẹ́gẹ́ bí ẹni tó jẹ́ olórí ẹgbẹ́ ọ̀hún àti ààrẹ ẹgbẹ́ náà Goodluck Ibem tó fi mọ́ akọ̀wé ẹgbẹ́ Junaid Abubakar pẹ̀lú alukoro ẹgbẹ́ náà Obog Samson. Àwọn náà fi ìròyìn náà léde lánàá òde yìí tí ń ṣe ọjọ́ 19 inú oṣù tá a wà yìí. Nínú ìtàn ti gbé ìròyìn náà jáde wípé pẹ̀lú akitiyan àti iṣẹ́ ribiribi tí ààrẹ Bọ́lá Ahmed Tinubu tó ṣe lásìkò tó jẹ gómìnà ìpínlẹ̀ Èkó nínú tó ti mú ìdàgbàsókè tó lámìlaka bá ìpínlẹ̀ Èkó títí di èní eléni tó tún fi wá di ààrẹ orílẹ̀-èdè Nàìjíríà. Òní tí a bá wá wò sàkún dáadáa wípé ta ló tún wá jẹ́ ọ̀dọ́ langba tó lè ṣiṣẹ́ gudugudu tí ó sì takuntakun ní ìpínlẹ̀ Èkó. Ẹni kò sí ẹni méjì, ẹyẹ méjì ò sì lè jásà bí kì í ṣe wípé ọmọ ààrẹ Bọ́lá Ahmed Tinubu èyàn ò ṣe èyí Tinubu ó ní ẹni tó yẹ tó lè jẹ gómìnà ìpínlẹ̀ Èkó tí ìdàgbàsókè tó lámìlaka tí yóò tún fi bá ìpínlẹ̀ Èkó lọ́dún 2027. Wọ́n ṣe àpèjúwe Ṣèyí Tinubu gẹ́gẹ́ bí ọlọ́gbọ́n lórí ọmọ tó sì tún já sí wípé ó ka ìwé, ó mọ ọ̀tún àti òsì, ó sì ní ẹ̀mí ìmú ìdàgbàsókè bá àwùjọ. Wọ́n ní fún ìdí èyí àwọn ọ̀rọ̀ ààrẹ Bọ́lá Ahmed Tinubu kó ṣe àtìlẹ́yìn fún ọmọ bíbí inú rẹ̀ náà tí ń ṣe Ṣèyí Tinubu ọ̀hún láti lè jẹ́ olùdíje sí ipò gómìnà ìpínlẹ̀ Èkó lọ́dún 2027. Ẹ má wàá gbàgbé wípé ojú tí oníkúlùkù tí yóò fi máa wọ̀rọ̀ yìí ní àwùjọ wọn ló ṣe ọ̀tọ̀ọ̀tọ̀, torí pé gángan ni ọ̀rọ̀ náà bó ṣe kọjú sí mi ẹ̀yìn ló kọ sí ẹlòmíì.
òun ló sì wá fà á tí ọ̀pọ̀lọpọ̀ àwọn ènìyàn ní ọmọ orílẹ̀-èdè Nàìjíríà tí wọ́n ti wá ń sọ oríṣiríṣi ọ̀rọ̀ àti awuyewuye lórí ìkéde táwọn ẹgbẹ́ ọ̀hún ké wípé áwù à ń sin bàbá lọ́wọ́ ká tún ṣe bẹ́ẹ̀ ká tún máa sin ọmọ. ọ̀rọ̀ pọ̀ táwọn ọmọ orílẹ̀-èdè Nàìjíríà tí wọ́n sọ lórí ìkéde táwọn ẹgbẹ́ yìí tí wọ́n fi síta nínú ètò jásí wípé àmọ́ mọ́ wá fún yín lẹ́kùnrẹ́rẹ́ nínú ìròyìn míì tó tún ń bọ̀. ní ìpínlẹ̀ Ọ̀ṣun gómìnà ìpínlẹ̀ náà ló ti ṣe bẹ́ẹ̀ kéde ẹgbẹ̀rún márùnléní àádọ́rin náírà gẹ́gẹ́ bí owó oṣù ẹ̀kún owó oṣù àwọn òṣìṣẹ́ ìpínlẹ̀ ọ̀hún. gómìnà ìpínlẹ̀ Ọ̀ṣun arákùnrin sẹ́nitọ́ Adémọ́lá Adélékè òun ló ti ṣe bẹ́ẹ̀ ṣe ìkéde gẹ́gẹ́ bíi pé òun ti bu ọwọ́ lu owó tó jẹ́ ẹgbẹ̀rún márùnléní àádọ́rin náírà 75,000 naira gẹ́gẹ́ bí ẹ̀kún owó oṣù àwọn òṣìṣẹ́ ìpínlẹ̀ ọ̀hún. ẹni tó fi ìròyìn náà tó fìdí rẹ̀ múlẹ̀ òun ẹni tó jẹ́ alága àjọ NLC ní ìpínlẹ̀ Ọ̀ṣun ìyún Christopher Arápásopọ̀ nínú ọ̀rọ̀ rẹ̀ lánàá òde yìí ó ní lẹ́yìn tí àwọn ṣe ìpàdé onímọ̀ọ́kẹ́lẹ́ nínú ìtàwọn ti jọ fi ọ̀rọ̀ jomitoro ọ̀rọ̀ pẹ̀lú gómìnà ìpínlẹ̀ Ọ̀ṣun níṣẹ́ làwọn fèrè okòó sọ̀ọ́dúnrún nínú ìtàn ti fi ẹnu kò sí ẹgbẹ̀rún márùnléní àádọ́rin náírà gẹ́gẹ́ bí owó oṣù ẹ̀kún owó oṣù àwọn òṣìṣẹ́ ìpínlẹ̀ Ọ̀ṣun àmọ́ ò níṣe ni bákan náà ní ìpínlẹ̀ Èkìtì níṣe ni gómìnà ìpínlẹ̀ náà Bíọ́dún Oyèbánjí lòun náà ti sọ̀rọ̀ tó sì ti bu ọwọ́ lu àádọ́rin náírà 70 ẹgbẹ̀rún lọ́nà àádọ́rin náírà 70,000 naira gẹ́gẹ́ bí ẹ̀kún owó oṣù àwọn òṣìṣẹ́ ti ìpínlẹ̀ Èkìtì náà. wàyí ò níṣe ni àjọ ẹgbẹ́ òṣìṣẹ́ nílẹ̀ yìí NLC ni wọ́n ti sọ di mímọ̀ wípé fún àwọn ìpínlẹ̀ tó kù tí wọn kò tí ì sọ̀rọ̀ lórí ẹ̀kún owó oṣù àwọn òṣìṣẹ́ àwọn fún wọn di ọjọ́ kọkànléníọgbọ̀n nínú oṣù tá a wà yìí pé tó bá ti di ọjọ́ kìíní nínú oṣù kejìlá níṣẹ́ làwọn yóò gùn lé èèyàn sẹ́lódì ọlọ́jọ́ gbọ̀gbọ̀rọ̀ káàkiri ìpínlẹ̀ náà bá kọ̀ tí wọ́n ti mú àdéhùn wọn ṣẹ lórí ẹ̀kún owó oṣù àwọn òṣìṣẹ́ ọ̀hún. iléeṣẹ́ ọmọ ogun ilẹ̀ yìí ti pàṣẹ láti ṣe ìwádìí lórí àwọn ọmọ ogun ilẹ̀ yìí tí wọ́n lu tọkọtaya kan nílùkulù nílùú Àbújá gẹ́gẹ́ bí fídíò kan bó ṣe ń já rìnrìn káàkiri nínú ètò àti rí ọ̀gágun àwọn ọmọ ogun ilẹ̀ yìí kan àti àwọn ọmọ ẹ̀ṣọ́ aláàbò rẹ̀ tájọ́ ọmọ ogun ilẹ̀ yìí míì nínú àpapọ̀ wọn tí wọ́n jẹ́ mẹ́ta ní ibi tí wọ́n ti ń lu tọkọtaya kan nínú ọkọ̀ wọn lásìkò tí wọ́n fi ẹ̀sùn kà wọ́n méjèèjì wípé níṣe ni wọ́n wa ọkọ̀ kọjá wọn ètí àwọn olóyìnbó ń pè ní overtake lásìkò tá a sọ di mímọ̀ wípé àwọn tọkọtaya náà wọ́n overtake ọkọ̀ ẹni tó jẹ́ ọ̀gá àwọn ọmọ ogun ilẹ̀ yìí ọ̀gá àwọn ọmọ ogun tí olúùlú ilẹ̀ yìí ti ń ṣe Àbújá níṣe ni wọ́n dá ọkọ̀ náà dúró tí wọ́n sì bẹ̀rẹ̀ sí nínú tọkọtaya náà nínú ètò wọn tó ti ba ẹ̀rọ ìbánisọ̀rọ̀ rẹ̀ jẹ́ èyí ló wá fà á tẹ́ni tó jẹ́ ọ̀gá àgbà fìdíhẹ fún àwọn ọmọ ogun ilẹ̀ yìí Lieutenant General Olúfẹ́mi Olúyẹdé ló ti wá sọ di mímọ̀ wípé pẹ̀lú fọ́nrán tí ń jà rànràn yìí o àwọn ti ń rí bẹ́ẹ̀ làwọn ti ń ṣe ìwádìí lórí ọ̀rọ̀ náà tó sì sọ di mímọ̀ wípé kí wọ́n ṣe ìwádìí fínífíní nípa àwọn ènìyàn tí wọ́n wu ìwà yìí látọ̀ ẹni tó jẹ́ alukoro àjọ ọmọ ogun iléeṣẹ́ ọmọ ogun ilẹ̀ yìí ọ̀hún Major General Onyema Nwanchukwu ló fi ìròyìn náà léde wípé ó ti dé tí ìgbọ́ àwọn o lórí fọ́nrán ọ̀hún tó ń jàrìn ìrìn tó ṣẹlẹ̀ ní olúùlú ilẹ̀ yìí tí ń ṣe Àbújá ó ní iléeṣẹ́ ọmọ ogun ilẹ̀ yìí kò ní fi àyè sílẹ̀ fún àwọn ènìyàn láti máa rẹ́ ara wọn jẹ lópin ìgbà tó bá ti jásí wípé ọmọ orílẹ̀-èdè Nàìjíríà tó tọ́ tó sì bọ̀wọ̀ fún òfin orílẹ̀-èdè Nàìjíríà ni ó ní fún ìdí èyí àwọn ò tí ì rí òkodoro ọ̀rọ̀ gbámú nípa fídíò ọ̀hún ṣùgbọ́n àwọn ti ń ṣe ìwádìí táwọn yóò sì fi ojú àwọn ènìyàn náà gbiná òfin tán bá ti jẹ̀bi ẹ̀sùn tí wọ́n fi kàn wọ́n. ikọ̀ agbésùmọ̀mí Boko Haram ni wọ́n tún ti ṣe bẹ́ẹ̀ ṣe ìkọlù sí àwọn ọmọ ogun ilẹ̀ yìí míì tí wọ́n ti pa márùn nínú wọn tán sì dáná sun ọkọ̀ ogun àwọn ọmọ ogun ilẹ̀ yìí ní ìpínlẹ̀ Borno ní ìjọba ìbílẹ̀ Gubio tí ń ṣe ìpínlẹ̀ Borno ní ìṣẹ̀lẹ̀ náà ti ṣẹlẹ̀ nínú ètí àwọn ikọ̀ Boko Haram tí wọ́n ti dojú ìjà kọ àwọn ọmọ ogun ilẹ̀ yìí ní ibùba àwọn ọmọ ogun náà tí wọ́n sì ṣekú pa àwọn márùn-ún nínú ètí wọ́n sọ di mímọ̀ wípé àwọn mẹ́rin nínú wọn ó ní wọn kò mọ ibi tí wọ́n wà báyìí bí wọ́n ń bẹ láyé bí wọ́n ń bẹ lọ́run táwọn mẹ́wàá míì sì ṣe bẹ́ẹ̀ tí wọ́n fi ara gbọgbẹ́ yamayama ẹni tó jẹ́ ọ̀gá àgbà ẹ̀ṣọ́ aláàbò ilẹ̀ yìí ní ìpínlẹ̀ Borno
Major General Edward Buba ó sọ di mímọ̀ wípé àwọn ò ní ti torí ìkọlù yìí káwọn wá padà àbí kí àwọn káwọ́ gbéra lórí ìkọlù táwọn ọmọ ogun Boko Haram ń ṣe sí àwọn oní síbẹ̀síbẹ̀ àwọn yóò tún padà san bàǹtẹ́ àwọn mọ̀dí sí i láti lè kojú àwọn ikọ̀ ọmọ ogun Boko Haram kí wọ́n lè fi ẹ̀yìn wọn tì ní oní kẹ̀sì máa wò ó ìkọlù tí wọ́n ṣe yìí kì í ṣe pé àwọn náà wọ́n wá bẹ́ẹ̀ wọ́n sì tún padà lọ síbẹ̀ ó ní bí kì í ṣe wípé ọ̀pọ̀lọpọ̀ ẹ̀mí tàwọn náà làwọn náà ṣe bẹ́ẹ̀ tí wọ́n fi ṣòfò lásìkò tí àwọn méjèèjì tí wọ́n jọ gbójú ìjà kọ ara wọn ó ní 5 nínú àwọn ọmọ ogun ilẹ̀ yìí ló bá ìṣẹ̀lẹ̀ náà lọ nígbà táwọn 10 náà fi ara pa táwọn 4 sì ti di àwátì báyìí tó tún ṣe bẹ́ẹ̀ dáná sun ọkọ̀ ogun àwọn ọmọ ogun ilẹ̀ yìí àní bẹ́ẹ̀ kọ́ làwọn náà ṣe wá lọ lọ́fẹ̀ẹ́ o torí wípé wọ́n pé wá ní àmọ́ àwọn náà wọn kò pé lọ fún ìdí èyí àwọn sì ń gbìyànjú akitiyan wọn láti jẹ́ kí àlàáfíà kó jọba kán sì fi ẹ̀yìn àwọn ọmọ ogun ikọ̀ Boko Haram náà kàn fi ẹ̀yìn wọn lélẹ̀ nígbìyànjú àwọn. Bí Ládi Adébùtú ṣe ń bọ́ nínú wàhálà ọ̀kan ló tún ṣe bẹ́ẹ̀ kó sínú òmíràn báyìí pẹ̀lú bí àwọn agbófinró tún ṣe bẹ́ẹ̀ fi páńpẹ́ òfin gbé lẹ́yìn tí àjọ ọ̀tẹlẹ̀múyẹ́ tú sílẹ̀ lánàá òde yìí ẹni tó jẹ́ olùdíje sí ipò gómìnà ìpínlẹ̀ Ògùn láti ẹgbẹ́ òṣèlú PDP Ládi Adébùtú ó ní wọ́n tún ti fi páńpẹ́ òfin gbé báyìí ìyún tí àwọn agbófinró ti fi sí àtìmọ́lé lẹ́yìn tí àjọ ọ̀tẹlẹ̀múyẹ́ ìpínlẹ̀ Ògùn tí wọ́n tú sílẹ̀ lánàá òde yìí ní Abẹ́òkúta ní nǹkan bíi dédé agogo 7 kọjá ní àṣálẹ́ àná ní í ṣe ni wọ́n tún ti ṣe bẹ́ẹ̀ fi páńpẹ́ òfin gbé táwọn agbófinró sì tún ti pè sí iléeṣẹ́ àwọn agbófinró náà ẹ̀sùn tí wọ́n fi kan arákùnrin Ládi Adébùtú yìí ó ní wípé ó lẹ̀dí àpò pọ̀ láti dá àwọn 40 ọkùnrin kan sílẹ̀ gẹ́gẹ́ bí àwọn agbófinró tó jẹ́ ayédèrú tí wọ́n sì dá ètò ìdìbò ìjọba ìbílẹ̀ tó wáyé ní ìpínlẹ̀ Ògùn tí wọ́n dàrú nínú ètò tó ti ṣe iṣẹ́ papọ̀ pẹ̀lú àwọn ọmọ gànfẹ́ míì tí wọ́n fi da ètò ìdìbò náà rú ní agbègbè tí wọ́n pè ní ìjọba ìbílẹ̀ Ìpẹ̀rù-Rẹ́mọ àti Ìkẹ́nnẹ́ lọ́jọ́ àbámẹ́ta tí wọ́n ṣe ètò ìdìbò ìjọba ìbílẹ̀ ìpínlẹ̀ Ògùn náà àmọ́sá Adébùtú sọ wípé fífi tí àwọn ọ̀tẹlẹ̀múyẹ́ fi òun sílẹ̀ níṣe ni àwọn agbófinró ilẹ̀ yìí náà tó ti fi páńpẹ́ òfin gbé nínú ètò tó ti wà látìmọ́lé tàwọn náà. Àwọn ọmọ ìlú Òṣogbo ni wọ́n ṣe ìwọ́de ìfẹ̀hónúhàn lórí yíyọ ọba aládé ìlú náà kúrò lórí oyè látàrí ìwà àjẹbánu àti fífi ọmọ oyè tí kìí ṣe fífi ọmọ ìlú fífi àjòjì joyè ìlú nílùú Òṣogbo tán fi kan ọba náà. Ọba Jimoh Ọlánìpẹ̀kun tó jẹ́ Àtaọ́jà ti ìlú Òṣogbo òun náà ni àwọn ọmọ ìlú Òṣogbo pàápàá àwọn ọmọ ilé oyè ni wọ́n ti ṣe ìwọ́de láti yọ ọba náà ní orí àlééfà gẹ́gẹ́ bí Àtaọ́jà ti ìlú Òṣogbo nínú ìwọ́de tó wáyé lánàá òde yìí lólùlù ìpínlẹ̀ Ọ̀ṣun tí ń ṣe ìlú Òṣogbo náà yàn ní ọjọ́ 19 inú oṣù kọkànlá tá ń lò yìí níṣe ni ogunlọ́gọ̀ àwọn ọmọ ọba àwọn ọmọ oyè ní ìlú Òṣogbo náà wọ́n túyàyà jáde síta pẹ̀lú kádíbọ́ọ̀dù lọ́wọ́ wọn nínú èyí tí wọ́n ti sọ dímọ̀ wípé àwọn ń fẹ́ ìyọnípò ọba Jimoh Ọlánìpẹ̀kun tàbí kó ti ọwọ́ ìwà àjẹbánu rẹ̀ kó ti bọlẹ̀ lásìkò tí ọmọọba Agboola Adéjọbí nínú àwọn olùfẹ̀hónúhàn tó bá wọn oníròyìn sọ̀rọ̀ ó sọ dímọ̀ wípé orí adé ọ̀hún Àtaọ́jà tìlú Òṣogbo ó ní ó ti jẹ gàba nínú ètò tí mú àwọn ọmọ tí kìí ṣe ọmọ ìlú ní ìlú Òṣogbo tí ń fi wọ́n jẹ oyè àwọn oyè kọ̀ọ̀kan pàápàá jùlọ àwọn ìlú tó jẹ́ kéréje tí wọ́n bẹ ní abẹ́ Òṣogbo wọ́n fi wọ́n jẹ baálẹ̀ nínú rẹ̀ ó ní èyí ò tún wá dùn àwọn bí kìí ṣe wípé ọ̀pọ̀lọpọ̀ owó tí ìjọba tó ń fi ránṣẹ́ sí ààfin àti lókè òkun tó ń wọlé sí ààfin náà láti fi ṣe àtúnṣe inú ààfin ọ̀hún àti àwọn nǹkan àbáláyé ìlú Òṣogbo ó ní orí adé náà ló ń kó sí àsùnwọ̀n ti ara rẹ̀ tó sì ń ṣe owó náà tó ń lù ní pọ́npọ́ nígbà tí ọmọọba míì Abdulateef Akinyemi tó náà mọ̀ bá
àwọn oníròyìn sọ̀rọ̀ ó sọ di mọ̀ wípé lóòótọ́ àti lódodo ni ọba náà wu àwọn ìwàkiwà táwọn ti ń ṣe ìkìlọ̀ fún láti ọjọ́ tó ti pẹ́ wọn ní ṣùgbọ́n orí adé náà ó ti ríra rẹ̀ bẹ́ẹ̀ pé kò sẹ́ni tó lè bí òun àti pé tóun bá ti ṣe báyìí àṣegbé ni ìdí ló sì fà á táwọn fi ṣe bẹ́ẹ̀ ṣe ìwọ́de wípé ó ti fẹ́ ba ìlú Òṣogbo jẹ́ nínú kó fipò sílẹ̀ fáwọn tí yóò tún ìlú Òṣogbo ṣe tàbí kó dẹ́kun ìwà àjẹbánu èyí tí orí adé náà tó gùn lé wàyí o wọn ní òkú ni a máa ń parọ́ mọ́ ẹnìkan kì í parọ́ mọ́ alààyè nígbà tí orí adé náà tí ó máa fi èsì sórí àwọn tó ń ṣe ìfẹ̀hónú ọ̀hún láti ẹni tó jẹ́ akọ̀wé rẹ̀ ìyún Bello Wasiu ó sọ di mímọ̀ wípé àwọn ti gbọ́ nípa awuyewuye ọ̀rọ̀ náà ó ní ṣùgbọ́n àwọn ọlọ́tẹ̀ àti ọ̀tá orí adé ọ̀hún ó ní wọ́n ń gbé ìgbésẹ̀ ọ̀hún wípé orí adé ò fi àjòjì kankan kò fi joyè nílùú kankan bẹ́ẹ̀ ni kò sì ṣe bẹ́ẹ̀ kó owó ìlú jẹ ṣùgbọ́n àwọn abanilórúkọ jẹ́ òun náà ni gbogbo àwọn tí wọ́n ń ka àkàrò náà tó sì ń ṣe ìwọ́de. Ròyìn wa kò jù báyìí lọ fún ti àsìkò yìí akí oníyẹn pé ẹṣẹ ọlọ́kà ẹṣẹ ẹ̀yin tẹ́ bá wa fìfẹ́ jẹ́ pẹ̀lú ọbẹ̀ wa náà ẹ tún kú àìbínú títí di ìgbà tá a tún padà máa fún yín ní ìròyìn míì ẹ má gbàgbé láti bá wa subscribe sórí ìkànnì yìí o ẹ sì máa bá wa share rẹ̀ kẹ́ sì máa fi sínú comment section àwọn èyí tó bá kàn yín jù títí di ìgbà náà orúkọ mi ò ní yí padà àyànfẹ́ Elédùmarè yìí náà ni ó dàbọ̀.